máa ń pọ́n ọ̀rọ̀ yìí lóòwe ó máa ń lárónù lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́. Ṣe rí fídíò tí mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ yìí, mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ bàbá kì í ṣe sọ yìí pé ẹni tán pè ní ṣífù mọ́ọ̀mù nígbà tán lọ wo ẹ̀gbẹ́ pé Fúlàní ni kì í ṣe ṣífù mọ́ọ̀mù Yorùbá. Ẹ wo ọ̀rọ̀ kì í síbẹ̀. Aláàfin Ọ̀yọ́ ẹ wo ọ̀rọ̀ yìí máa wú oríṣiríṣi àṣírí jáde lórí ọ̀rọ̀ tán ara wọlé yìí. Ẹ wo ẹ má jẹ́ fi gbogbo ẹnu bẹ́ fún wa o, ẹ jẹ́ ká wá lọ gbọ́ bí bàbá kì í ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí pé yes bọ́rọ̀ ṣe rí relé kí kálukú ṣe kí ni kó fọwọ́ gbé jẹ́bi tó yẹ kó gbọ́wọ́ sí. Ẹ wo ẹ wá lọ gbọ́. mo lọ́gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ àníṣe ló ń pọ́n. Ọlọ́run tó ń bá wa wó ojútùú sí àwọn onílé Ọ̀ṣun, àwọn bàbá wa Ọ̀ṣun ilẹ̀ Yorùbá gan Ọ̀ṣun, ṣùgbọ́n àwọn àgbà garawa kan ń jáde síta, wọn ò ní ọ̀rọ̀ àǹfààní kankan. Mo ń wo tọ́pọ̀lọpọ̀ bá jáde nínú wọn. Ṣé àwọn wọ̀nyí ní ayálé? Ṣé àwọn wọ̀nyí ní ọmọ? Ǹjẹ́ àwọn wọ̀nyí kàn lè tó ilé wọn gangan? Bó ni ilé wọn ó ṣe rí? Torí tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ tó lanu tó sọ̀rọ̀, ọ̀rọ̀ tó ní kálukú wọn bá sọ lẹ́tí máa mọ orú ilé tó ti jáde wá. A ní ohun tó kàn ní kẹjá gbájúmọ́, kẹjẹ ká rán aṣọ wa níbi tó ti yá. Tí ò bá jẹ́ wípé àwọn ọmọ Ọ̀yọ́ kan gbà bọ̀dẹ̀, wọ́n fẹ́ gbà bọ̀dẹ̀ tí ilẹ̀ Yorùbá tàbí wọ́n ti gba rìbá lọ́wọ́ Fúlàní. Ọ̀rọ̀ yẹn ń dà bẹ́ẹ̀ wọ́n ń sọ, à ń sọ pé rárá. Ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ táwa ń rí, ó fi hàn pé lóòótọ́ lódodo àwọn ọmọ àlè pọ̀ ní Ọ̀yọ́. Iṣẹ́ ń bẹ lọ́wọ́ bàbá wa Akeem Ọwọ́adé. Àwọn ọmọ àlè tí ń da lérú tí ń dọ̀nà rú lágbàlagbà wọ́n pọ̀ lọ́yọ̀ọ́ o. Mi ò fi ṣègbéraga, mi ò fi tàbùkù fún ìlú Ọ̀yọ́. Torí kò sí bá ṣe máa pàtàn náà ní àní pàtàn wa mọ́ Ọ̀yọ́. Ṣùgbọ́n àwọn ọmọ àlè ti pọ̀ jù lọ́yọ̀ọ́. À ń kí à ń sà wọ́n ní wọn ò mẹ́ni tó kú. A ní kì í ṣe ìjà àgbà ló kàn wá kù nínú tá a wà lẹ̀ yìí. A ní ẹja sowọ́pọ̀ kágbára wa kò nínú ìgbèkùn tí Nàìjíríà kó wa sí. À ń dárúkọ ilẹ̀ Ìgbómìnà. Ṣé ilẹ̀ Ìgbómìnà ìṣara Yorùbá? Tí àrà tán dá ní ilẹ̀ Ìgbómìnà, àrà tó lé ìlú bíi 8 náà ti lé wọn kúrò ńlùú. Lánàá mo tún rí fídíò kan tọmọ kan jáde síta tó ń dárúkọ ṣíbìmọ̀ Ọ̀fà, tó ń dárúkọ Ọlọ́fà, pé ṣẹ̀ṣì wà ń lù ú. Fúlàní ti fẹ́ gba Ọ̀fà mọ́ wọn lọ́wọ́. Ẹ̀yin ará Ọ̀yọ́ ò rí wípé àròkò burúkú ló ń pa sí ilẹ̀ Yorùbá. Oríkì Sunday Igboho ló di wàhálà sínú ayé yìí. Bàbá kan tún sọ̀rọ̀, òun ló jẹ́ kí n jáde. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, bó jẹ́ ọmọ ìyá mi ló tako Sunday Igboho, màá nù lọ́rọ̀. Torí ìran bí táwa ti jáde àyè fi bí iṣu olóore. Either you like it or not, olóore wa ni Sunday ọmọdé Yẹmí Igboho Òòṣà. Ọmọ aládé ládé Aláàfin òládé adé aládìgún làgbàfà láàfin ọmọ aládé ṣẹṣẹ fún. Ó ṣe wá dé oríkì yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ló wá di wàhálà ní fún àwọn ọmọ Ọ̀yọ́ kan. Not all the Ọ̀yọ́ ọ̀ṣọ́, but àwọn ọmọ Ọ̀yọ́ kan tó jẹ́ wípé kán dà nǹkan rú ló ń ṣe wọ́n. Ṣé ibi tí Sunday Igboho ti kí oríkì ara ẹ̀ ní pírọ́blẹ̀mù yín? Ó dẹ̀ ti jáde, ó ní òun sọ́rí, òun ò torí bàbá òun ọ̀wọ́ adé fín. Adé ti gbọ́ lára àwọn ọmọ ọkọ Ọ̀yọ́, authentic original ọmọ ọkọ Ọ̀yọ́, táwa bá sọ̀rọ̀ pé bàbá ní kò sí ìjà kò sí wàhálà mọ́, ká padà sí ìdí òmìnira tájọ́ sá eré ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin kan dá rẹ̀ sí kan, ẹ sì wà ní ìwúdi pé Sunday Igboho ṣẹ̀yìn. And we ask you, what is the offence? We want to know.
we want to know the offence. tó bá jẹ́ pé oríkì Sunday Igboho yẹ ló ṣe pàtàkì jù lọ́kàn yín jù bí Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa ní ilẹ̀ Ìgbómìnà. àná lọ́mọ yẹn gbé fídíò yẹn síta from Ọ̀fà. Every one of us know that Ọ̀fà is part of the Yorùbá race. ara ilẹ̀ kóòtù òjíire ni. ẹ̀rí yẹ kẹ̀tẹ̀ jáde síta. gbogbo àwọn àgbà òpònú àwọn àgbà wèrè àgbà garawa tó ń pera wọn lọ́mọ Ọ̀yọ́ tí wọn ò ní bíbí ire ní ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́gẹ́. nígbà tó ń pa ìran ọmọ tó ń pa èèyàn ní Ọ̀yọ́ tó ń pa èèyàn ní Ọ̀yọ́ wọn jáde síta kẹ́ ṣe fídíò kí gbàjarì pé ẹ gbà wá o Ọ̀yọ́ ò gbẹ́dọ̀ bàjẹ́ o ẹ gbà wá o. àríwọ̀ kẹ́kẹ́ gbàjarì síta àbí Fúlàní ò pààyàn lọ́yọ̀ọ́. ẹ dáhùn àárín yín ká jáde síta kẹ́yìn náà sọ̀rọ̀ yín di mídíà ọ̀sán gangan káwa ní pé àwọn èèyàn tó pa ní ìlú Ọ̀yọ́ ló ká wọn lára àrà tí Fúlàní ń dá nílùú Ọ̀yọ́ ni ò tẹ́ wọn lọ́rùn náà ju jáde síta àárín yín ká jáde síta ṣùgbọ́n náà ẹ lè jáde lórí oríkì ládé Aláàfin ò ládé adé aládìkú la gbàfà láàfin. a fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ànánà kí oríkì yẹ ìbéèrè ni o ẹ má bínú ibi tí mo wà o òjò ń rọ̀ lọ́wọ́ ni ṣé ànánà kí oríkì yẹ lóríkì yẹ bẹ̀rẹ̀ ìyá mi ọmọ Olódùmarè á dára fún yín màmá mi ojú òní tì yín torí pé ẹ̀jẹ̀ mọ̀dàrú ń bẹ nínú ayé yín màá play fídíò bàbá yẹn ẹ lè mọ̀ pé òpònú ayé wọn àtọ̀run ni mo ń sọ fún yín iṣẹ́ tí ọ̀wọ́ adé òran yẹn má jẹ́ iṣẹ́ tí ọ̀wọ́ adé òran yẹn má jẹ́ ẹ̀yin ò lórúkọ you did not have name to protect ẹ kàn fẹ́ bà orúkọ bàbá yẹn jẹ́ ni ẹ jẹ́ kí ìgbà ẹ̀ ó san gbogbo ilẹ̀ kóòtù òjíire ẹ jẹ́ kí ìgbà ẹ̀ ó san Ọ̀yọ́ so Ọ̀yọ́ á lè develop ilẹ̀ Yorùbá lè develop ẹ má create enemy fún ọba Ọ̀wọ́ adé bọ̀tí ìlú elétẹ̀ẹ́nu yìí ìlú bí Ọ̀wọ́ adé ọ̀sẹ̀ máa ní ọ̀tá lọ ni ló jẹ́ kí n sọ wípé ṣé Sunday Igboho ló yẹ kí Ọ̀yọ́ ó dojú ìjà kọ àbí àwọn Fúlàní tó ń pa ìran yín bí ẹni pẹran ṣé Sunday Igboho ló yẹ kí ará Ọ̀yọ́ torí àwọn tó jáde èmi ò rí wọn gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ those people came out and say rubbish I did not see them as Ọ̀yọ́ mi ò rí wọn gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ but mo rí wọn gẹ́gẹ́ bí ará Ọ̀yọ́ bóyá ẹsẹ̀ náà fi rìn wọ Ọ̀yọ́ tẹ̀yìn ọmọ Ọ̀yọ́ tẹ̀dẹ̀ lajúlẹ̀ tó fẹ́ sọ yín lórúkọ. lára ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ ti rí i pé ẹ̀mí àfibíṣólóore ń bẹ nínú ayé bàbá yẹn. ẹ̀mí àfibíṣólóore ẹ̀mí tó dẹ̀ burú jù láyé ni ẹ̀mí àfibíṣólóore tó bá jẹ́ pé unity tí àwọn our forefathers tán create tí wọ́n fi ń gbọ́ra wọn yé làwọn ọmọ tòde òní ń tẹ̀lé Fúlàní ò ní rí kò ní rí èsì ilẹ̀ Yorùbá pa. Fúlàní ò ní rí èsì ilẹ̀ Yorùbá pa. torí àwọn bàbá ìgbà yẹn máa ń gbà fún ara wọn àwọn máa ń dúró nídúró pé ọ̀tá ò gbẹ́dọ̀ yọ̀ wọ́n àwọn máa ń dúró nídúró pé ọ̀tá ò gbẹ́dọ̀ borí wọn àwọn máa ń dúró nídúró pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlẹ́ni ò lẹ́ máa fi rí láyé àtijọ́ tóyè máa tọ́ sẹ́gbọ̀n táníkan gbé fún àbúrò tádẹ̀ dúró ti àbúrò pé kò gbẹ́dọ̀ bàjẹ́ fún ẹ gbọ́ fídíò tí bàbá yẹn sọ ẹ ti mọ̀ pé àwọn wọ̀nyí they are not a genuine Ọ̀yọ́ they are not a genuine èmi ò rí wọn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ọ̀yọ́
èmi ò rí wọn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ọ̀yọ́. Òjò ti pa fóònù yẹn wàá ṣiṣẹ́ by force o wàá ṣiṣẹ́ by force you must. Ṣé ń gbọ́ mi? I did not see them. Bàbá mi Azeez Gbádéṣeré you are welcome. Ẹ má bínú fóònù yẹn ló ń òjò ti pa ó ń wá gìní. A sọ̀rọ̀ by force. You go talk, you go talk. Nílé. Sọ̀rọ̀. Sọ̀rọ̀. Kópa tiẹ̀ báyà ẹ̀. Ọ̀sán tí ò pọ́n wà láyà ìlú. Ọ̀rọ̀ Sunday Igboho ni o. Ìfẹ́ tí mo ní sí àbúrò mi pọ̀ púpọ̀. Torí pé ìjà ló jẹ́ àkótó di akíkanni akọni ilẹ̀ Yorùbá. Ẹ wo ìjà ẹ má fi èèwọ̀ sí lọ́lẹ̀ Yorùbá. Tọ́jà tí Ọlọ́run bá mi ní kó ṣẹ́gun. Kò síbi tí irú ẹ̀ gbọ́dọ̀ gbégbá bò. Ayé ó dìbò fún. Ṣùgbọ́n ó ti jáwé tiẹ̀ lọ́yọ̀ báyìí. Lódodo wọ́n máa ń kì yí lọ́dọ̀ oríkì ìdílé yín ni wípé ọmọ ládé aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin adé aládìkún ọjọ́ ni tí ẹ bá sojú ẹsẹ̀ gbé. Ṣé ń gbọ́ ọ̀rọ̀ òpònú lẹ́nu àgbà òpònú? Ṣé ń gbọ́rọ̀ ẹrú lẹ́nu ẹrú? Àní kì í ṣe gbogbo ẹni tó lọ́jọ́ lórí ló lọ́gbọ́n. Ẹlòmíì á dàgbà ọpọlọ áyán gbọ́ngbọ́n jùlọ. Ọpọlọ áyán níbẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀. Ṣé gbọ́rọ̀ tó sọ? Pé lóòótọ́ náà máa ń kì í ìdílé bàbá wọn ní ládé aláàfin ò ládé adé aládìgún la gbà fáláàfin. Onítàlá aládìgún ó jó ní. Ẹ̀ ń gbọ́? Orú bàbá yìí ò jáde nígbà tán ń pààyàn lọ́yọ̀ọ́ o. Orú bàbá yìí ò jáde nígbà tí Ọ̀yọ́ tó ń gbóná kirikiri. Káwá ní pé àwọn àgbààgbà ti jáde síta. Àwọn àgbààgbà ti jáde síta ká máa pariwo tè. No! A fẹ́ kí Fúlàní ó pa wá mọ́. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ jí. Wọn à jáde ńgbà yẹn. Ṣé ẹ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu àgbà àyà bàbá òfò ẹrú Fúlàní? Ta ló ń pè yìí mi? I don't want to receive any call now. Ẹ má pè mí báyẹn jọ. Adé ti yí fún Aláàfin. Ṣé wọ́n pa aládìkún ni wọ́n fi gbé adé ẹ̀fọ́ Aláàfin? Àbí ẹ̀gbọ́tàn ni wọ́n ń ta òun sọ̀kù sílé. Sunday Igboho kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Inú ọba tó sì fẹ́ràn rẹ tó ń pè ń bàbá rẹ l'Aláàfin Lámídì Adéyẹmí. Ṣé Lámídì kọ́ ló wà lórí ipò lónìí àbí? Lámídì ni ẹ wo ọwọ́ adé lónìí ká wojú Lámídì. Ọ̀dàna ẹ wo ọwọ́ adé ká wojú Sìkìmẹ́. Ẹ̀rí kọ́ méjèèjì wọ́n jọra. Ọmọ tí bàbá bí lẹ́nu tó ní kó jọba lẹ́yìn òun. Ìgbòho àlè fẹnukọ́ o. Ṣé wọ́n pa aládìkún ni Aláàfin fi gba díẹ̀ ni àbí ẹ mọ̀ọ́mọ̀ gbé adé yín fún Aláàfin tó bá yẹ pé ẹ mọ̀ọ́mọ̀ gbé fún ẹ rí i pé ọba bàbá yín ò tọ́ sọ́banu ẹ̀ẹ́kejì tó ẹ pé ṣe ń pa ọba yín Aláàfin jù lọ́nu ó tó di pé adé aládìkún yín ó di t'Aláàfin ọmọ yẹ kí ọ̀rọ̀ ìfanfa àjùlọ ó dájú alẹ́ nífẹ̀ẹ́ àtọ̀yọ́ ẹ jẹ́ ká wo ìtàn láti jọ wọ́n ti ń di Ààrẹ Ọ̀nà Kakanfò láyé. Ẹ máa gbọ́ wèrè o. Ẹ máa gbọ́dọ̀ lẹ́nu wèrè. Tani fi wọ́n jẹ́ tó fi lórí Ààrẹ Ọ̀nà Kakanfò tò ní Ìbà Gani Adams. Ẹ lọ wò tán Wàsíù Àyìndé ta ló fi jẹ Máyégún. Ta ni Máyégún lọ rí fíńtà tó ń bọ̀wọ́ pẹ̀lú ọba Ọọ̀ni Ifẹ̀ ni. Kábíyèsí ẹ̀tún rí adé ṣe. Wàsíù Àyìndé ń bà yín lọ́wọ́ ń ta. Wọ́n ní kábíyèsí wa ọ̀wọ́ adé ní ìgbéraga rárá ìgbéraga kọ́ bọ́lá ńlẹ́ ni o. Fún àpẹẹrẹ alámòjútó iná orílẹ̀-èdè Nàìjíríà Adélábù Gòkè Pẹ́ńkẹ́lẹ́ mínísítà for power ó wá wọ́ sọ̀yọ̀ ẹ dákun wọ́n ní kábíyèsí ní ìgbéraga ṣé kí ará àdúgbò ọgbọba lọ́wọ́ ni ọba tí
ó nawọ́ sí eléré alágbe lásán ta lè tó túmọ̀ sí pé rárá o kì í ṣègbéraga ni o wọ́n lọ́ba wa ìrẹ́rìn ẹ̀ bá búyà rẹ̀ kó mọ̀ rẹ́rìn ẹ̀ bá búyà òwò adé kó mọ̀ rẹ́rìn rárá wọ́n láì kò sónú ó ti mọ̀ pé ẹ sọ ìtànkìtàn ẹni tí ó joyè kóyè ìtànkìtàn nípa ẹ dákun ẹ mọ̀ gbọ́ ají ṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bá ẹnì kọ̀ọ̀kan ají ṣe bí Ọ̀yọ́ làárí ẹ mọ̀ túmọ̀ ẹni wọn ò mọ̀ sọ pé ají ṣe bí Ifẹ̀ ṣé ń gbọ́ kònú ají ṣe bí Oǹdó ṣé ń gbọ́. ají ṣe bí Èkìtì wà láì kò sí ẹ lọ sórí atẹ́gùn káàkiri kódà àwọn ọmọ tí èsì ọmọ Ọ̀yọ́ gangan inú rédíò inú tẹlifíṣàn wọn mọ sọ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí aláwọn ọmọ àwọn tó jẹ́ bẹ́ẹ̀ mọ ń jẹ́ bẹ́ẹ̀ o láwọn ọmọ Ìsẹ́yìn àwọn ọmọ Ìgbòho wọn lè jẹ́ bẹ́ẹ̀ orúkọ Ọ̀yọ́ nù ṣùgbọ́n. gbogbo ohun tó ti ń sọ látijọ́ yìí pé the only problem that we have in ilẹ̀ kóòtù òjíire pé Ọ̀yọ́ ni ọ̀rọ̀ bàbá yìí jẹ́ kémi náà gbàgbọ́ pé Ọ̀yọ́ ni problem wa torí pé ọmọ àlè pọ̀ ń bẹ lára àwọn ọmọ àlè Ọ̀yọ́ rèé táwọn ọmọ ọkọ Ọ̀yọ́ gan ò dẹ̀ fúnra to flush them out or to silence them lára àwọn ìkan lára àwọn ọmọ àlè Ọ̀yọ́ rèé that give the Yorùbá land problem ẹ gbọ́dọ̀ wèrè ó tún fẹ́ kí n lu bọ́ yìí ààrẹ festival lọ́rọ̀ láàárọ̀ yìí àwọn bàbá mi kan ti bẹ̀ mí pé kí n filẹ̀ kí n má sọ̀rọ̀ sí mọ́ ó tún fẹ́ kí n lù lọ́rọ̀ bọ̀tí màá sọ díẹ̀ ń bẹ̀ ẹ má bínú náà yín bàbá mi àtẹ̀yìn ìyá mi tẹ́ni kí n jágbe lórí ẹ̀. Oyè Kakanfò did not for all the Yorùbá land. Oyè Kakanfò kò sí fún gbẹnusọ̀hún àgbà òpònú. Oyè Kakanfò kò sí fún Ìbàdàn, kò sí fún Ògbómọ̀ṣọ́, kò sí fún Ṣakí, kò sí fún Ìsẹ́yìn, kò sí fún Ìgbòho. Oyè Kakanfò oyè ẹ mọ àwọn ṣọ́ọ̀ṣì tá a bá lọ tán ní aṣọ́nà ọ̀ṣà. Let us call Ààrẹ Ọ̀nà Kakanfò as usher for Aláàfin Ọ̀yọ́, for Ọ̀yọ́ alone. Pé tí Aláàfin Ọ̀yọ́ bá jagun lọ ogun t'Aláàfin Ọ̀yọ́ dẹ̀ ń jà ń gbà yẹn àwọn ọmọ bàbá ẹ̀ ló ń jà lógun because he is a warrior. Àwọn ọmọ bàbá ẹ̀ ló ń pa àwọn ọmọ bàbá ẹ̀ ẹ wo ẹ má jà tutukutu ẹ̀yin ará Ọ̀yọ́ o ẹ má jà tutukutu ẹ tẹ àwọn ọmọ ẹrú tí ń bẹ láàrin yín àwọn Ṣàkì àwọn kíní kan tó fẹ́ máa ṣe bí ọ̀rá láàrin yín ẹ tètè pè wọ́n most especially ọba Akeem Ọwọ́adé ẹ tètè mú àwọn dìgbòlugi yìí so these dìgbòlugi people ẹ tètè mú wọn so torí tí ọmọ kóòtù òjíire bá bẹ̀rẹ̀ sí ṣí ìwé ìtàn á dàbí pé àṣàsí àwọn Fúlàní yẹn ló mú wa lóòótọ́ àti lódodo. So oyè Ààrẹ Ọ̀nà Kakanfò pé tí Aláàfin bá jagun lọ kó ń dúró lẹ́nu ọ̀nà ìlú kó máa ṣọ́ ìlú kí ogun má bàa gbẹ̀yìn ja Ọ̀yọ́ town. Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí fún Èkìtì kò sí fún Oǹdó bọ̀tí nígbà táwọn ọba fẹ́ modernize ẹ̀ torí pé kò sógun jíjà mọ́ torí inú ogun jíjà kákó èèyàn lẹ́rú lọ́yọ́ fi ń ṣọlá inú ogun jíjà kẹ́kọ̀ọ́ èèyàn lẹ́rú kẹgbọ́n tí ìṣe titi yín lẹ́fi ní empire and ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé empire yẹn ti dópin láti 70 there's nothing like empire again. So nígbà táwọn ọba yìí dé torí pé kò sí pé ká jagun mọ́ wọ́n wá modernize oyè Ààrẹ Ọ̀nà Kakanfò and every Yorùbá people embrace it ló mú kí Ààrẹ Ọ̀nà Kakanfò jáde ní Ìbàdàn ló mú kí Ààrẹ Ọ̀nà Kakanfò jáde ní Ògbómọ̀ṣọ́ ló mú kí Ààrẹ Ọ̀nà Kakanfò jáde ní Abẹ́òkúta
ló mú kí Ààrẹ Ọ̀nà Kakanfò the current Ààrẹ Ọ̀nà Kakanfò from Tapa. Àwa ò lè ṣe bí ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́. Àwa ò ní gbógun ti ìran wa, àní gbógun ti orísun wa. We will never wage war against our origin. So nígbà tí àwọn ọba yẹn rí wípé kò sí ogun mọ́, they modernize what we call Ààrẹ Ọ̀nà Kakanfò. Náà fi ń gbé káàkiri ilẹ̀ Yorùbá. It is because of that embrace we believe in unity. Ìfẹ́ táwọn bàbá wa tó ti gbélẹ̀ tó dẹ̀ jẹ́ wípé orísun wa ìfẹ́ ni, orísun wa ìfẹ́ tó tún fẹ́, love that expand. Olẹ́bìrì tí Yorùbá máa accommodate, àwọn ọmọ kóòtù òjìrè máa accommodate èèyàn. Ìfẹ́ yẹ nígbà tó gbé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́jú sí Ògbómọ̀ṣọ́, we embrace it that it belongs to us. Mo ti ṣe program yẹn rí, Gani Adam tó bá mọ̀ pé you cannot fight for the Yorùbá race. Property àwọn bàbá wa méjèèjì tó wà lọ́wọ́ ìgbélẹ̀ OPC àti Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ oníbodè Ọ̀yọ́ ni Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n mi, it did not mean that all the Yorùbá are entitled to it. La fi ní pé kí ọba Òwò Adé kó tètè pè yín padà. La fi ní kí ọba Òwò Adé tètè mú yín so. Ẹ̀yin ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ yìí. Oyè Máyégún of Yorùbá land. Àwa mọ̀ pé oyè fashion ni. Oyè tí bàbá wa Ọláyíwọlá Adéyẹmí Aláàfin àná tí bàbá fi ń káàsì cruise ni tó fi ń mèkè owó. Wọ́n ní ọba kan wọ́n ní kábíyèsí. Àwọn oyè tẹ́ ń jẹ oyè ọmọ tán lẹ̀ pé oyè tó yẹ gan oyè ni. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gidi ẹ dìde. Bó jẹ́ pé ẹ máa rìn pẹ̀lú kòbókò ni àwọn ọmọ àlè tó bá ti jáde yìí kẹ́ ẹ máa nà wọ́n nípa jẹ́ pé ẹ má sọ Ọ̀yọ́ lẹ́nu. Wọ́n ń pè yín lólè ẹ̀ ń gbọ́mọ ẹran jó. Àwọn èèyàn kan sọ pé àwọn Ọ̀yọ́ ló ń da ilẹ̀ Yorùbá rú, ilẹ̀ kóòtù òjìrè rú. Àwọn kan dẹ̀ tún ń jáde síta. Táwọn kan sọ pé rárá ojúlówó ọmọ ọkọ lọ́yọ́. Èyí tó yẹ kájọ pọwọ́pọ̀ kájọ mú gbọ́. Àwọn ọmọ Ọ̀fà ti jáde síta, àwọn náà ti pariwo. Àwọn ọmọ Ọ̀fà wọ́n ti jáde síta, àwọn náà ti pariwo pé ẹ gbà wọ́n o. Àwọn Fúlàní ti fẹ́ gba Ọ̀fà o. True. Ọ̀fà is part of Ìgbómìnà land. But àwọn ìlú kékèké yẹn náà kọ́kọ́ kọlù. Bíi Bankole, Ọba ńlá, ìlú bíi mẹ́jọ. Náà ń bàtẹ́ ti pé wọ́n ti ń ṣe àṣeyọrí láwọn ìlú kékèké. Wọ́n ti kọlù àwọn ìlú ńláńláńlá. Nítorí àbí tẹ́ bá pàtẹ Ọ̀fà ṣé wọ́n ní pàtẹ mọ́yọ́. Bí Fúlàní ṣe ń pààyàn ní ilẹ̀ Yorùbá ó dàbí pé inú àwọn dìgbòlúgì inú wọn dùn sí. Somebody like this man. Òwò Adé ẹ̀ ní ṣí ọba jẹ́ o. Inú mi inú ayọ̀ mi á kún bí bá rántí pé Ọ̀yọ́ ni wọ́n bí mi. Ọ̀yọ́ lọ láwà àwa ọ̀la kiri. Ṣé ẹ gbọ́? Ọlẹ́yìn rẹ́rìn. Ẹ máa rẹ́rìn yín pánọ̀ láàfin. Ẹ sọ pé ẹ sónú ẹ̀sìnjọba bá bàbá yín ni. Ṣé ẹ gbọ́? Ẹ ní ọ̀pá aláàfin Làbídì. Ẹ ní ọ̀pá lẹ́rìn. Olúwa rèé múra o. Subhana rabbika rabbil izzati amma yasifun. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ fúnra. Ọ̀rọ̀ yẹ ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí. Ọ̀rọ̀ yìí ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí. Torí pé Sunday Igboho kí ara rẹ̀. Let me ask you a question. Ṣé ibi tí Sunday Igboho ti kí ara rẹ̀ gangan ni problem yín ni? I want to know. Ṣé ibi tí Sunday Igboho ti kí ara ẹ̀? Torí ọ̀pọ̀lọpọ̀ yìí nígbà tí bàbá ẹ̀ máa jáde ńsìn ó ní lóòótọ́ àti lódodo náà máa ń kí wọ́n bẹ́ẹ̀ pé lóòótọ́ ọmọ ládé Aláàfin ò ládé adé aládé ìgúnlá gbàfà láàfin.
ó ní aládìgún yẹtọ́ Aláàfin bá gba díẹ̀ ó jó ní ṣe ń gbọ́ ọ̀rọ̀ abíbíṣó lóore. èyí tó yẹ kí ọ̀rẹ́ máa pọ̀ fún Ọ̀yọ́ àwọn ọmọ àlè Ọ̀yọ́ dẹ̀ jáde síta wọ́n dẹ̀ ń create enemy fún Ọ̀yọ́. olóòótọ́ lódodo ẹlẹ́yin sọmọ Odùduwà fine ṣùgbọ́n Ilé Ifẹ̀ lẹ ti lọ Ilé Ifẹ̀ ni bàbá yín ti lọ Ọ̀rànyàn bẹ́ẹ̀ pé lọ́rànyàn bẹ́ẹ̀ pé lọ́rànmíyàn Ilé Ifẹ̀ ni Yorùbá dẹ̀ máa sọ wípé ẹni tó lẹ́rù òun ló lẹ́rù. tó bá bẹ̀rẹ̀ ìtàn ẹ mọ̀ pé ogun jíjà lóògùn tí Aláàfin àwọn Aláàfin ìgbà yẹn ń jà ló jẹ́ káwọn bàbá kan dára fi wọ́n lẹ̀ pé ìfilẹ̀ ẹjọ́ kó máa ṣe títí ẹ lọ. ọba 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ju Aláàfin lọ lẹ́kìtì wáyé Èkìtì tẹ́mi wáyé ọba 7 ọ̀tọ̀ọ̀tọ̀ that the senior the supersede tí ó yìnbọn yẹ correct Aláàfin Ọ̀yọ́ tí ọba Lámídì Ọláyíwọlá gan máa ń pa ẹ̀ tó mọ̀ there was a case ẹ̀yin ọmọ àlè yìí yóò Èkìtì á ní tọmọdé bá fi yán tó bá kọyán àná wọn á fi ìtàn balẹ̀ fún bí ìyá ẹ̀ ṣe wọlé ọkọ. There was an incident that occurred between Ewi Ado and ọba Aláwẹ̀ tí ọba Ọ̀wọ̀ ẹ̀ ọba Aláyíwọlá gbéra láti Ọ̀yọ́ pé kò ń wá sẹ́tù ẹ̀ ń bíbà yìí wọ́n dá padà pé ọmọdé ni ò lè wá parí ìjà fáwọn bàbá ẹ̀ fáwọn ẹgbẹ́ ẹ̀ wọn ò lè wá parí ìjà fún àwọn ẹgbẹ́ ẹ̀ nìyí èjì ó ju àwọn méjèèjì lọ ó ju bàbá wa Ìwé Adé lọ ó ju ọba Ìlàwẹ̀ lọ but in post in throne àwọn méjèèjì ju wọ́n ju ọba Ọ̀yọ́ lọ pé ò lè wá parí ìjà most especially the Ìwé Adó ipò Ìwé Adó ju ọba Ọ̀yọ́ lọ ẹ ṣe jẹ́jẹ́ náà ìwà burúkú tẹ̀ ń wù ó wá mú kí àwọn ènìyàn máa tú ìtàn kán máa tú ìtàn jáde síta kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí ikú gbọ́ tètè ikú dí ta ló wá parí ìjà yẹn onírìṣà ló wọlé wá kì í ṣe jìnnà fi tó torí pé ó dúró lórí àpèrè orísun wa èyí tó yẹ pé agbára ògo tọ́lọ́run fún Ọ̀yọ́ tẹ́ ti rí lò dáúlà tẹ́ ti rí lò gẹ́gẹ́ bí warrior kẹ́ ẹ fi surround all the Yorùbá land. Fúlàní ṣe pàwá yìí ò dáa Sunday Igboho lẹ̀ ń dojú ìjà kọ ẹ̀ṣẹ̀ wo dẹ̀ ni ẹni Sunday Igboho ṣẹ̀yìn torí pé ó kí ara ẹ̀ ó kí oríkì ara ẹ̀ ṣé oríkì yẹn ṣe jáde ni. Lámídì Ọláyíwọlá Aláàfin àná tó fún ara ẹ̀ kí Sunday Igboho tó kì í pé ọmọ aládìgún Láyíwọlá Aláàfin àná mọ̀ pé oore ni àwọn ìdílé aládìgún ṣe fún àwọn ẹ̀yin wá ń rí gẹ́gẹ́ bí ọ̀pọ̀nú ni wọ́n ń sìn èèyàn máa ń wọ ọ̀rẹ́ kọ́rẹ́ ni èèyàn ń wọ ọ̀tàkọ́tà ẹ má balẹ̀ yìí jẹ́ ẹ̀yin àgbà òfò ẹ̀yin rádaràda ẹ má balẹ̀ yìí jẹ́ tẹ́ ẹ bá rò pé Fúlàní ò lè jí yín gbé ẹ rántí ìdílé tẹ́ ti jáde ẹ rántí àwọn ọmọ yín torí kò sẹ́ni tó mọ ibi tọ́mọ máa rìn dé kí ló dé yín tẹ́ ẹ ń ṣe rádaràda kí ló ṣe yín tí ọgbọ́n ò sí lórí yín bàbá Ọ̀wọ̀ Adé ṣe mọ̀ pé àwọn kan ló bá yí du ipò tẹ́ ẹ wà yẹ the majority àwọn tó jáde títà sí Ọ̀wọ̀ Adé máa ṣe báyìí lọ má gbà fún wọn wọ́n ń lò wọ́n ni wọ́n ń lò wọ́n láti lè sọ yín di ẹni yẹpẹrẹ èmi ń gbà ládùúgbà fún yín o ẹ ní di ẹni yẹpẹrẹ kábíyèsí Ọ̀wọ̀ Adé ẹ mú àwọn dìgbòlugi yìí so tó ń jáde
ní orúkọ yín yìí that they attack Sunday Igboho. Sunday Igboho kọ́ ni problem wọn. Sunday Igboho kọ́ ló kọ̀ sí wàhálà bí kẹ̀kẹ́ jáde tó ní Sunday Igboho fẹ́ dúró láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni. Ṣé Sunday Igboho ló ní ká máa fúnra wọn ní 48 hours? What concerns Sunday Igboho about that? Àwọn ọmọ gbé tẹ̀ ń dá. Àwọn Fúlàní nígbà tí wọ́n lọ mú bàbá wa Ṣàngó kó wá jọba ní Ọ̀yọ́, ìtàgbélẹ̀rọ lélẹ́yìí o, made by me. Bẹ́ẹ̀ máa ní pé wọ́n ń pàtó òdì eléyìí èmi lèmi ń rọ ìtàn eléyìí torí ìwà tẹ̀ ń wù ni. Nígbà tó lọ mú bàbá wa Ṣàngó wá ti ńlá láti nú pé àwọn tó tẹ̀lé bàbá wá láti nú pé nígbà tí bàbá joyè tán bàbá ní káwọn náà lọ mú ilẹ̀ kán jókòó kán máa tulẹ̀ kán máa gbáyìn lára wọn làwọn ilé tó ń jáde yìí náà ti sọ̀rọ̀ they are not genuine ọmọ Yorùbá they are not genuine ọmọ kóòtù òjíire náà fi ń lùlù kówókówó ẹ̀jẹ̀ Fúlàní yẹn ló ń speak nínú ayé wọn. Bàbá òwò adé ẹ fúnra o ìfúnra lógun àgbà tí ò bá fúnra irú wọn ló lè máa ń kó lẹ́rù lọ. Àwọn wọ̀nyí fẹ́ sọ yín lẹ́nu ni o wọn ò fẹ́ kẹ́ ẹ rí ìgbà yẹn lò. Àwọn ènìyàn if you have a 100% of àwọn èèyàn pé lẹ́nu ìgbà tẹ́ ti dorí àpèrè ká máa kọ ìtàn nípa yín sà agbára la máa fi rí 5% tó máa sọ dáadáa nípa yín sà. And the majority tó ṣẹlẹ̀ you may not know about it but àwọn dìgbòlugi tí àwọn tẹ́ ẹjọ́ dúró yè tó fẹ́ lò láti bà yín lórúkọ jẹ́ ẹ fura o kẹ́ ẹ tètè mú ṣe bí àwọn dìgbòlugi yẹn bá ṣe ń jáde kẹ́ ẹ máa mú wọn so ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé you did not send them ẹ rán wọn níṣẹ́ ká má forúkọ yín jíṣẹ́ ìyà fún ìran Yorùbá mọ́. Ipò ọba Aláàfin Ọ̀yọ́ ipò àpọ́nlé ni kò yẹ kó dípò àbùkù láàrin gbogbo ọmọ kóòtù òjíire ṣùgbọ́n ọwọ́ táwọn eléyìí gbé wọ́n fẹ́ kẹ́ ẹ dáwùjọ káwọn èèyàn má ṣe kí ni ká má padà lẹ́yìn yín ni. Àmì ò ṣàpètà ìtọ́jẹ́mi máa payẹ pé nígbà tí Ṣàngó ń bọ̀ tó ń bọ̀ lóde Ọ̀yọ́ àwọn tó kó dání mo gbélé mo rọ́ ni o. Ẹgbọ́n ṣe ń tààrí iṣẹ́ kò jọ bẹ́ẹ̀. Let us say the reality. Àwọn Yorùbá tòde òní wá dàbí pé ẹ̀mí èèyàn ò jọ wọn lójúmọ́. Àkàrà máa sì kí ẹ̀mí àwọn èèyàn. Fúlàní ń dúnbú àwọn èèyàn wa, wọ́n ń lé wọn kú òun lù ú. Mo wo fídíò kan tí àwọn aráàlú lọ ń gba mọ́tò, wọ́n wá ń gba mọ́tò láti Èkìtì níbí báyìí, wọ́n ń gba mọ́tò lọ́tọ̀ọ̀ṣun. 80 passenger tó fi ń lòdù ẹrù wọn tó ń jáde kò nílé tó ń fìlú lẹ̀ fáwọn Fúlàní. Ṣé irú yẹn la fẹ́ kó máa ṣẹlẹ̀ lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí àwọn bàbá wa ìgbaniṣe lajúlẹ̀ rèé tí Ìlọrin tó já Málímì lọ́wọ́. Àwọn ọmọ Àfọ̀njá tó wà ní Ìlọrin àwọn ọmọ oníkan wọn àjẹ́ kan rí mú mi wọ́n ti tún kọlu Ọ̀fà náà. Àwọn ọmọ yẹn ṣe fídíò yẹn pé nílùú tó lọ́ba tó níjòyè ogun ti wọ̀lú o àwọn Fúlàní ti pọ̀ ń bíbà yìí o. Ṣé èyí ẹ̀kọ́ ló yẹ kájọ mú gbọ́ ni? A dẹ̀ ń béèrè lọ́wọ́ yín tá a bá wọ ìlú Ọ̀yọ́ lẹ́ni ẹ̀ lè pa wá jù kẹ́ nà wá lọ. Orú ilé àpọ́nlé tó fún wa ní ọ̀dọ̀ bàbá wa Onírìṣà bí àwa tá a bá tẹ̀lé Sunday Igboho wọlé kẹ́ni ká bọ́ṣọ wa kẹ́ fún wa ní bílíọ̀nù dáadáa. We ask you the offence tí Sunday Igboho commit we are ready to apologize but let us know the offence. Ṣé Sunday Igboho kí ara ẹ̀ ní ó kí oríkì ilé baba ńlá baba ẹ̀? Sunday Igboho kì í ṣe ọmọ Ọ̀rànmíyàn ọmọ ìran Ọbàtálá ló ti jáde ṣùgbọ́n Ọlọ́run ìfẹ́ tó wà láàrin àwọn bàbá wa jẹ́ ká lọ́ mọ́ra wa that make us one. Mo sọ àwọn àjàṣẹ́ ìpòtì ìpòkíá ọmọ ìyá ọmọ bàbá náà pè wọ́n. Àjàṣẹ́ ìpò fọ́ọ̀tò Ìgbómìnà land ìpòtì fọ́ọ̀tò Èkìtì
Àjàṣe ipò fọ́tò ipò ṣé àwọn náà pè ní Yewa ṣé kò sí tó fẹ́ ṣe ní Ìpotì ọba Àjàṣe ipò wìbì díẹ̀ ọba onípòkíà bí ọba onípòkíà ọba lè wà torí pọ̀ ọ̀nà jìn á ràn yàn wá kọ́má ní torí pé èdè wọn ti yàtọ̀ síra wọn à ń ṣọmọ ìyá wọn à ń ṣọmọ bàbá mọ́. Welcome. Oore náà ṣe ra wọn oore ni àwọn ìdílé Aládìgún ṣé oríkì Sunday Igboho ni problem let us know àbí ibi tó ti kí oríkì yẹn gangan ló bí yín nú we are ready to apologize torí ọ̀pọ̀lọpọ̀ yín sọ pé ó yẹ̀yẹ́ Akíìmù Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́ yẹ̀yẹ́ wo ló fi yẹ̀yẹ́ pé àwọn Aláàfin ó ní bàbá Aláàfin kò lè sọ ìtàn kó ní tí bóò ní ti bàbá tòun ṣe jẹ́ àwọn bóò ní tàwọn bàbá tòun ṣe jẹ́ pé òun náà kì ní ládé Aláàfin ò ládé adé Aládìgún la gbàfá láàfin ṣé wọ́n ṣe ń kí oríkì yẹn ni òun ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ṣé oríkì yẹn ṣe délẹ̀ ni kí ló dé tẹ́fẹ́ foríkì tẹ́fẹ́ fi ja ìran yìí lógún ogun tó ń jà wá ogun àwọn tó ń gbé bọ́ǹtì wá AK-47 brown AK-47 tọmọdé tàgbà wọn ló ń gbé tó ń dojú ẹ̀ kọ ìran Yorùbá ẹ̀rí eegun yín ò lé sí yẹ Sunday Igboho legun yín lé sí ẹ jẹ́ fi Sunday Igboho lẹ̀ kẹ́ má bàa kábùkù ẹ fi Sunday Igboho lẹ̀ kẹ́ má bàa rúgi oyin torí ilẹ̀ tẹ́ bá continue to attack Sunday Igboho ilẹ̀ Ọ̀yọ́ gan máa bínú sí yín torí àwọn bàbá tó tẹ Ọ̀yọ́ dó lánàá wọ́n rí wípé oore ni ìran Sunday ọmọ Adéyẹmọ ṣe fún wọn tí ò jẹ́ kó rí wọn ó gbòfo Sunday Igboho dẹ̀ tàbùkù ẹnikẹ́ni nínú yín kò tàbùkù ìmídélé tí bàbá wa Olúgbó ti pè é rí i pé wọ́n ó kù nílé Ifẹ̀ ni kò tí ì dé ibi tó ń lọ kò tí ì délé inú mọ́tò ló ti ṣe fídíò yẹn wèrè yín tún sọ wípé ibi tó ti ṣe fídíò pé inú òkùnkùn ni ẹ ṣe àgbádùn ṣá ẹ ṣàfẹ́ ba ilẹ̀ yìí jẹ́ ṣùgbọ́n adániwá yóò ní fún yín ṣe bàbá Ọ̀wọ́ Adé ẹlẹ́wù ẹ̀tù ìgbà yín ó tu gbogbo kóòtù òjíire lára o bọ́n ń tì yín ẹ mọ́ tìra yín o kábíyèsí bọ́n ń tẹ̀ yín ẹ mọ́ tanra yín your best friend is your wife olórí gbogbo àwọn tó wá orí Ọ̀wọ́ Adé fín orí ọba fín ó kìíní kankan wọ́n tẹ̀ yín ní ojú ayé náà ń ṣe Sunday Igboho kàbùkù ẹnikẹ́ni bàbá Sunday Igboho kàbùkù ẹnikẹ́ni ẹ lè má jọ ọmọ Odùduwà lóòótọ́ ṣùgbọ́n Ilé Ifẹ̀ láti jọ wá nítorí gbogbo wa papọ̀ nìyẹn Ilé Ifẹ̀ tá ti jọ wáyé táwọn bàbá wa ti jọ ń fìfẹ́ lò nínú ìfẹ́ yẹn náà bí gbogbo irú àwa yìí sí àwọn baba ńlá baba wa nínú ìfẹ́ yẹn náà bí wa sí tá a bá wá rí ọmọ tàbí ìran wa kan tó wà nínú ewu ṣe ló yẹ kájọ súgbà ẹ̀ bí ó ṣe bọ́ kúrò nínú ewu ẹja mú ọ̀rọ̀ àwọn ìgbómìnà ká mú ní ọ̀kúnkúndùn mo dẹ̀ fi àkókò pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ọba kóòtù òjíire ẹ má jà lajúlẹ̀ kán pa gbogbo àwọn èèyàn wa ní ìgbómìnà ṣe mọ̀ pé mo ti ń sọ ilé tó pera ní ṣíìpù ìmọ̀ọ̀mù Yorùbá nílọrin pé baba ńlá Fúlàní ni ẹ rí àmì tó wà létí ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ ojú ẹ̀mí báyìí wọ́n rán wá ní àwọn tó ń rán wá tó ń ṣe bí ojúlówó ọmọ ọkọ Yorùbá láti lè rí àṣírí Yorùbá ní ẹ̀fúnra àti ààrẹ festival tó lòun ń bọ gbogbo òṣàlẹ̀ Yorùbá kiri èèwọ̀ ló ń fún àwọn òṣàlẹ̀ Yorùbá kiri gbé ìgbà tẹ́ ẹ bá pè wọ́n kọ́ má bàa dá wa lóhùn mọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀yin tèkìtì ẹ̀ fún lórí ọ̀fẹ́ láti wọ ibi tí Ògún wọlé sí ojúbọ Ògún ẹ fúnra bàbá wa onírìṣà ẹ fúnra bàmí èwí adó ẹ fúnra bàmí ọwọ́ ajérò ẹ fúnra bàmí Aláàfin Ọ̀yọ́
ọwọ́ adé ẹ fúnra torí pásá ò fúnra pásá já síná gbogbo àwọn tẹ̀ ń rò gẹ́gẹ́ bí ojúlówó ọmọ yìí irọ́ ni wọ́n àwọn Fúlàní tó ti pẹ́ láàrin wa ni ohun èlò ọ̀tá ni wọ́n that they want to destroy the Yorùbá race we must not allow them. ṣé ẹ gbọ́ pé wọ́n rí atẹ́ èmi máa dúró lórí òtítọ́ ẹ fi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho lẹ̀ Ìgbòho is not your problem in Ọ̀yọ́ land Fúlàní ni problem wa Sunday Ìgbòho kọ́ lẹ máa dojú ogun kọ Sunday Ìgbòho kọ́ lẹ máa bájà ẹja jọ pọwọ́pọ̀ ká bá Fúlàní jà Sunday Ìgbòho kan go tó bá tún lórí ọ̀fẹ́ tó tún lọ sí pálásì Aláké á tún kí oríkì ẹ̀ tó bá dọ̀dọ̀ bàbá wa ọba Oyèkán lẹ́kọ̀ọ́ á kí oríkì ẹ̀ tó bá dọ̀dọ̀ bàbá wa àwọn ọba Ìjẹ̀bú á tún kí oríkì ẹ̀ tá bá dọ̀dọ̀ bàbá wa ọwọ́ Ilé-Ìṣà á kí oríkì ẹ̀ oríkì is not a crime oríkì la fi mọmọ ọkọ ní ilẹ̀ kóòtù òjìrè ẹ̀sìn mi rọ̀bọ̀ rébè kíní kan ò lè sọmọ Adéyẹmọ àti wèrè tó jáde tó ló máa bàgbára ẹ̀ jẹ́ àwọn máa tọ́ lọ sójú ogun ẹni tó lóògùn tó fi ń bàgbára èèyàn jẹ́ Fúlàní dẹ̀ ń lé káàkiri yẹ̀yẹ́ ẹ máa ṣòfò tẹ́ ẹ bá fi Sunday Ìgbòho lẹ̀ ẹ máa ṣòfò ẹ mọ̀ pé gbogbo tẹ́ ẹ ń ṣe yìí sí Sunday Ìgbòho torí pé oríkì ara ìyẹn ni wípé tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ gan ẹ lè pa Ìgbòho táwọn gan ẹ fẹ́ pa wọ́n run ìtàn tó ń bẹ nínú Ìgbòho táwọn yẹn tá àwa ti béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ṣùgbọ́n kì í ṣe ìtàn ìní tẹ́ ń gbógun ti ọmọ wọn ẹ̀dẹ̀ ń pe Ìgbòho Ọ̀yọ́ Ìgbòho torí pé ọmọ Ọ̀yọ́ Ìgbòho ó kí ara rẹ̀ lóríkì níbi tí ìran bàbá ẹ̀ ti ṣẹ̀ lọ ẹ sọ́dọ̀gùn mọ́ lọ́wọ́ ẹ̀dẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀rẹ̀ pọ̀ mo ń sọ kankan o bàbá Òwò Adé ohun tí ẹ máa sọ fáwọn Ọ̀yọ́ Mèsì nìyẹn o Ọ̀yọ́ tòde òní tẹ́ ẹ bá parapọ̀ ẹ lè dá gbogbo ilẹ̀ kóòtù òjìrè mú o you are a minority ṣé ẹ gbọ́ mi sà you are minority torí àwọn ọmọ yín ti ń tẹ́jú Ìbàdàn mọ́lẹ̀ wọ́n ti ń tẹ́jú Ògbómọ̀ṣọ́ mọ́lẹ̀ àwọn tẹ̀dẹ̀ fi ń ṣakọni níjọ̀wọ̀n àná nìyẹn you are minority ìrẹ́pọ̀ ló yẹ ká jọ wá kí ogun Fúlàní má bàa borí wa ká ṣe gbogbo Fúlàní yìí torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ pé ìran Yorùbá ò ní ọjọ́ ọ̀la nínú ìran Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ilé yẹ ká jọ sọ wọ́pọ̀ mo kí kàkà kí Olódùmarè pé ó kú weekend ọmọládé ládé Aláàfin Ọ̀ládé adé aládé ìgòlà gbàfà Aláàfin ọmọ aládé iṣẹ́yẹ fún ìran bàbá yín ni wọ́n máa ń kì pé tẹ́ ẹ bá so ewúrẹ́ ẹyin mọ́lẹ̀ bójógún ọdún lẹ sọ mọ́lẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ bá so àgùntàn yín mọ́lẹ̀ bójógún ọdún ibẹ̀ lẹ́ẹ̀bà ṣùgbọ́n tọmọbìnrin rọ̀pọ̀ tó bá kọjá níwájú ilé aládìgún irú ọmọbìnrin bẹ́ẹ̀ tó níwájú tó lẹ́yìn èyí táwọn ọmọ tòde òní pè ní ṣẹ́ẹ̀sì tó ń pè ní bákà àwọn ọmọ aládìgún wọn máa fi irú rẹ̀ ṣaya ní mo fi yẹ kún ní o ẹ wo happy weekend all. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.